ìyẹn ti tọ́pẹ́ ọlọ́jọ́ bí òní Adéyẹmí ọmọ Ìbíyẹmí máa wọlé máa rọra. Ìyẹn ti tọ́pẹ́ ọlọ́jọ́ bí òní Adéyẹmí ọmọ Ìbíyẹmí máa wọlé máa rọra. sọ̀rọ̀ máa ń kádéyẹmí o Àjọkẹ́ ọmọ ire Adéyẹmí Ìbíyẹmí ọmọ mímí Àbíkẹ́ mi tọ́pẹ́ o yóò fún ìwọ ni mò ń kí máa wọlé máa rọra ọmọ ire. ó níwọ̀n onílárí ó ṣe é kùsàyà torí onítẹ̀ríba ó kálá tó dúró re bí ti náà ní owó nílẹ̀ ní ọ̀la bí ti náà ní ọ̀la nílẹ̀ ní owó àbẹ̀yìn funfun bí ẹ̀fún àbójú tútù bí àdàbà ó mọ́ lára lónìí ráńpẹ́ ó nà délẹ̀ ó wù ní lóbìnrin jẹ́ ìyẹn ọlànà bẹ̀ oúnjẹ amọ̀rẹ́lẹ̀ bàbá tó bí ọlọ́mọ ẹ̀dá nìyá o ẹ̀dá nìran rẹ̀ torí ẹ̀dá ń bàbá tó bí ọlọ́mọ ọmọ ẹ̀dá ìgbà gbogbo ọmọ aláké ọmọ olúmọ ọmọ olówó ìlú ànágòjò tẹ̀rùn ọmọ àjòjò lọ́wọ́ òkun ọmọ àjòjẹrú májòjẹkọ ẹrú ní sílé ẹ̀kọ́ kì í séèyàn ọmọ ẹni dúdú òsì lé ọmọ ẹni púpọ̀ ọmọ bẹ́ẹ̀ sè ọmọ ẹsìn bàbà ṣé bí ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ní mo ní ká ẹ̀kọ́rọ̀ yíyàn mí lè bàbá tó bí ọlọ́mọ àwọn bàbá rẹ̀ ní ìwúyàn lẹ́gbẹ́ wọ́n ní ìrókà kọ́mínìjọ mo fúyàn lẹ́gbẹ́ mo rókà kọ́mínìjọ ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ń pẹ̀lẹ́bẹ̀ igi ni wọ́n gbé lé mi lọ́wọ́ jẹ́ ń dáre ó sọ fún èyí ó sẹ́mi ìsì ẹnikẹ́ni àdákẹ́dẹ́ èèyàn kéèyàn tó bá ronú kú sí ọ pírí àdìjà àwọn ní kúkàn nílé wọn pírí àdìjà ó tẹ̀lé yìí pẹ́ ó sọmọ fáwọn òbí rẹ̀ lágbára ọlọ́run ọba àpàtẹ̀wì ní kẹtàntàn I wish you long life and prosperity and may you never be relegated into a state of melancholy or gàgàtọ́ fiasco láṣẹ ọlọ́run ọba mi òkè. Thank you for watching our video and follow us on Instagram, Twitter and Facebook at Apata Ewi. Please don't forget to subscribe to our YouTube channel for more videos. We love you.